lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹ́ o, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Ọlọ́run wọlá àfa àgbà wọlá àfáàgbà tẹ dì mọ́ tẹ́ dì mọ́ tẹ wá ń jókòó wọn tẹ́ wá ń jókòó wọn ọmọ bàbá ní ọmọ bàbá lágége bàbá lágége àfa nínú ilé Ọlọ́run àfáà ni wọ́n púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run tí mo wí kan àfa nínú ilé Ọlọ́run àfáà nínú ilé Ọlọ́run. ọdún tí ń kọ fojú kan bàbá Ọdún tí bàbá wa Ọlọ́run kẹ́mi kọ́kọ́ fojú kan bàbá lágége, àwọn tó bí wa ni wọ́n ròyìn ìbọn ti tó àwọn tó bí àwọn àgbàlagbà náà ròyìn mọ́ sí tó tá bá júwe ọ̀rọ̀ fún wa tán bá júwe ọ̀rọ̀ fún wa. wọ́n wà ní lọ́wọ́ nù tíra báyìí ọba bàbá lágége sọ síbẹ̀ Ọba bẹ́ẹ̀ bàbá lágége sọ síbẹ̀. àwọn ọmọ wa bẹ̀rẹ̀ tánà ń pè bẹ́ẹ̀ Tani ń pè bẹ́ẹ̀? táwọn afá bá ti sọ̀rọ̀ tá bá sì lọ wo àbá bẹ́ẹ̀ Àbá bẹ́ẹ̀. ẹ dàpọ̀ tánà ń pè ní Ẹ dákun ta ní jẹ́ bàbá lágége. bàtà wọn sì ń sásìlè wa dé Bàtà àwọn ṣéèkù sásìrì tí wọ́n dé. wọn ni bàbá lágége táwọn wí ọ̀kan nínú Ọ̀kan nínú iṣẹ́ wọn ní níjọ́ tí bàbá àgbà ní ọ̀gá níjà bàbá àfa wa bàbá wa àgbà Ṣàmbò bàbá wa ṣéèkù Sambo. níjọ́ tí wọ́n dákẹ́ Níjọ́ tí wọ́n dákẹ́, bàbá wa dé láti Èkó bàbá dé láti Èkó láti wá ṣètúrà láti wá sí túrà. ọdún ni mo kọ́ fojú kan bàbá rí láyé Ọdún ni bàbá Ọlọ́run kẹ́mi kọ́kọ́ fojú kan bàbá lágége yìí láyé. wọ́n sì bà mí lọ́wọ́ Wọ́n sì bà wọ́n lọ́wọ́. apọ̀ o Àwọn pọ̀ o. tàbí àwọn ọmọ kéwú Àwọn kan ké wọ́n mọ̀ dìjà ọdún kan bá fà lọ́wọ́. ẹni tán wí ni Ẹni tó ń wí ní. tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé àwọn ni mo fẹ́ kọ́lọ́hún kó wo mo mọ títóbi ìgbà fún tẹ ní fún bàbá náà Bàbá láwọn ọmọ tító bí ìgbà fún tẹ ní fún bàbá náà. ẹni ó bá gbà fún yàn Ẹni bá gbà fún yàn, téèyàn náà tó bá gbà fún mi tí ń bá gbà fún wọn, fún bàbá, kò ń ṣe kó ṣàdédé gbà wọ́n ṣe pé mo ṣàdédé gbà. ọba mi ti yọ̀ǹda kí n gbà fún ọ ṣáájú ni Ọlọ́run ti yọ̀ǹda kéèyàn ó gbà fún tọ̀hún ṣáájú ni. gbogbo àwọn tá à ń gbà fún lé ni o Gbogbo àwọn tá ń gbà fún lé ní. ọba mi ti yọ̀ǹda fún wọn á ti gbà fáwa náà ṣáájú ni Wọ́n ti gbà fún wa ṣáájú ni. ẹ̀mí kan kì í tẹ̀fẹ́ mi kan Ẹ̀mí kan yìí tẹ̀ fẹ́mi kan. gbogbo àwọn tó ń tẹ̀ fún wa báyìí Gbogbo àwọn tí wọ́n ń tẹ̀ báyìí léni yìí lénìí. ọba mi ti yọ̀ǹda fún wa nínú ẹ̀mí pé káwọ́ kọ́kọ́ tẹ̀ fún wọn náà Ọba mi ti yọ̀ǹda nú ẹ̀mí káwọn kọ́kọ́ tẹ̀ fún wọn náà ni. wá gbogbo wa wá ń kí bàbá Wọ́n wá ń kí wọn. àtọwọ́ dalẹ̀ Ìgbà tó dalẹ́, àfáwà kó wa jọ àwọn afọ akọ àbájọ. gbogbo àwa tá a rí wọn kí Gbogbo àwọn tó rí wọn kí ń jọ́ àwọn náà. afá ń béèrè lọ́kọ̀ọ̀kan Wọ́n ń béèrè lọ́kọ̀ọ̀kan. nítorí wá sọ́njọ́ náà Nítawọn àbá sọ ń jọ́ náà. báyà kẹ́ tọ́lọ́run bá bùn mí lọ́mọ láyé Tọ́lọ́run bá bùn mí lọ́mọ láyé. tó bá jọkùnrin Tó bá jọ́kùnrin, ádámù ní sọ Ádámù làwọn ó sọ. èmi náà wá fẹ́ kó máa jẹ́ ádámù Abdallah Àwọn náà fẹ́ kí wọ́n jẹ́ Ádámù Abdullah. Azẹ́gun Ogun. nítorí mo fi wá mọ̀ yìí pé àfà nínú ilé Ọlọ́run ni wọ́n Nítawọn fi wá mọ̀ pé àfáà nínú ilé Ọlọ́run ni wọ́n. torí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe dáa tó Kò sí bẹ́yẹn ti dáa tó. òun ká kọ̀kọ́ Òun kọ́ làkọ́kọ́. òun ká Òun kọ́. ọmọ tí mo wá sọ lórúkọ wọn yìí Ọmọ tó wá sọ lóko wọn yìí. níjọ́ tó ti pé oṣù mẹ́ta Níjọ́ tó ti pé oṣù mẹ́ta. tí mo ti mọ̀ pé ó ti balance Wọ́n ti mọ̀ pé ó ti báláǹsì. tí mo ti sọ fún ìyá rẹ̀ pé ọmọ yìí Ọmọ yìí tó bá jọkùnrin tó bá jọ́kùnrin, nǹkan báyìí ní sọ nǹkan báyìí ní sọ. ó wá ní tó bá jóbi nǹkan Wọ́n tó bá jóbìnrin kọ́. wọ́n ní jí ó dénà Wọ́n ní jẹ́ ó dé náà. pàtọ́lọ̀ ti bùn wá lóbìnrin ṣáájú tiẹ̀ Ìgbà tọ́lọ́run ti fún wa lóbìnrin ṣáájú tiẹ̀. eléyìí tí ń bọ̀ yìí Eléyìí tí ń bọ̀ yìí, ọkùnrin ni ọkùnrin ni.
nǹkan báyìí sì ní sọ nǹkan báyìí ní sì sọ àṣeyìn ewu bẹ́ẹ̀ àṣeyìn ewí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ méjì sígbà náà ọ̀sẹ̀ méjì sígbà náà ló bá bù ló bù àmọ́ ní ní tọ́ a lọ rí dókítà ó rà ní ok tí ó wà ní tí ó ṣẹlẹ̀ ní pé kí ayé máa gbé ọ̀dọ̀ àwọn kí ayé máa gbé ọ̀dọ̀ àwọn kan admit ẹ̀ láì pé tí ó mú yẹnu tó bá gbé tí ó mú yẹnu kó wà ńbẹ̀ kó wà ń bẹ̀ tó fi wá pé tó fi wá pé àsìkò tí ó bì àsìkò tí ó bí ìjọ tí ó wá bí ìjọ tí wọ́n wá bí wọn gbogbo nta àgbọ́ rí là ń gbọ́ gbogbo ń tà gbọ́rí là ń gbọ́ mo wá lọ bá àwọn afá pé àgbà ìfẹ́ Ọlọ́run tí mo rí lára bàbá tẹ máa sọ ni mo ti sọ ọmọ náà ló kọ mo ti sọ ọmọ náà ló kọ wọn àmọ́ mo fẹ́ kó wáyé ọ̀nà tó ń sọ pé ó fẹ́ gbà wáyé yìí tí dókítà bá ti sọ pé 50-50 kí ní wọ́n ti sọ pé 50-50 kò ní pé ẹni mi kò ní pè ẹni òun ni àbá ni máa lọ wọn náà máa lọ ṣàdúrà ìwọ náà máa lọ ṣàdúrà inú àdúrà tí mo wá ṣe ni pé tó bá ṣe pé ẹni rẹ ni ẹni tá a wí tó bá ṣe pé ẹni rẹ lẹni tá à ń wí yìí má da ọmọ yìí padà má sọ ọmọ yìí dìgbà mí ìsín gẹ́gẹ́ ni ìsìn náà mo fẹ́ mọ́sọ́ dìgbà míì ọ̀rọ̀ wọn bíbí ọmọ ló sọ èmi àti Dr. Balógun dọ̀rẹ́ òun ló sọ bàbá àti Dr. Balógun dọ̀rẹ́ Balógun wà ní kìnìyà yìí Balógun hospital ó wà ní Sùúrùlérè wọ́n sì ń ṣiṣẹ́ ní maternity wọ́n ń ṣe maternity àfà mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni a mọ̀ pé ń tẹ́ lọ́mọ tó wúwo ni a mọ̀ pé ń tẹ́ lọ́mọ tó wúwo ni Ọlọ́run wọlé bàbá Lágége níwájú Ọlọ́run wọlé bàbá Lágége níwájú Ọlọ́run eléyìí tẹ́ ṣe fún wa yìí eléyìí tẹ́ ṣe fún wa yìí gbogbo wa ni mo fẹ́ kájọ dúpẹ́ rẹ̀ gbogbo wa ni bàbá fẹ́ kájọ dúpẹ́ rẹ̀ nígbà mẹ́ta ẹ sì bá mi dú ẹ dákun ẹ sì bá wa dú dáadáa ẹ dákun ọ̀nà tí mo fẹ́ ká gbà ọ̀nà tí wọ́n fẹ́ ká gbà ká sì jazakumullahu khaira nígbà mẹ́ta ká sì jazakumullahu khaira nígbà mẹ́ta àmọ́ gbogbo ń tẹ́ bá fi béèrè gbogbo ń tẹ́ bá fi béèrè ń tí ẹ dojúkọ ò tó nǹkan ń tẹ́ dojúkọ ò tó nǹkan àwọn nǹkan tó dojúkọ yín ló pọ̀ àwọn tó dojúkọ yín ló pọ̀ ntáwa wí nígbà mẹ́ta yìí gbogbo nǹkan tẹ́ bá fi béèrè gbogbo ń tẹ́ bá fi béèrè Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún yín Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún yín wọlá àwọn ti jẹta wọlá àwọn ti jẹta wọlá àwọn tàná wọlá àwọn tàná wọlá àwọn tèmi tó jọ so wá pọ̀ yìí wọlá àwọn tòní tó jọ so wá pọ̀ yìí Ọlọ́run gbogbo tí ó máa dojúkọ yín Ọlọ́run jẹ́ máa ṣàgbá rẹ̀ ní tí ẹ̀yin dojúkọ jẹ́ máa ṣàgbá rẹ̀ ní tí ẹ̀yin dojúkọ ẹ bá ń wí nígbà mẹ́ta pé jazakumullahu khairal jazaa jazakumullahu khairal jazaa Ọlọ́run wọlá ń tẹ́ ṣe yìí ààrùn mi gbé fún yín ààrùn jẹ gbé fún yín ààrùn jẹ fi ṣe yín lálejò àtúnwárí kò náà yín ṣe dókítà àbí àtúnwárí ṣe ní tó sì jẹ́ àjẹrán jókòó yín gbogbo orú section ru wa yìí lọ bẹ́ẹ̀ láti age of 60 wálẹ̀ nílọrin yìí bó bá nísinmi ó máa ríra rẹ ní mọ́ọ́kìfù pé ọmọ kéwù ni ẹ ó mọ bíra rẹ pọ́ mọ kéwù ni ọ́ lónìí o so tọ́mọ kéwù bá fẹ́ ṣe nǹkan gbogbo àfáà ni ó fẹ́ rí mbẹ̀ níta jẹ̀rán náà lẹ wá fún wa yìí ẹ wá fún àtayọ bá ti rò Ọlọ́run á wọ ọlá tó yọ̀ǹda lórí ahọ́n wa kárí fi ṣán bá tẹ̀ rí ṣátán. Ọlọ́run kó wọlá tó yọ̀ǹda fún wa lórí ahọ́n wa tá a fi ṣán yìí bá tẹ̀ rí ṣátán. gbogbo àwa tá a tẹ̀lé yín dáyé yìí. ẹ wo ogun tẹ́nìkọ̀ọ̀kan jókòó nípa ẹ̀dá jùlọ rẹ̀ ogun tẹ́nìkọ̀ọ̀kan ó jà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àfáà wa àgbà táyé ṣe iṣẹ́ tọ́lọ́run yàn wọ́n nù àtún ayé ṣe bá a ti wá wà yìí
nǹkan ọ̀tọ̀ irinṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la mú lára wọn. Irinṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la mú lára wọn. Bẹ́ẹ̀ bá ní mo fẹ́ ṣe bí àfá mi. Bẹ́ẹ̀ bá lóun fẹ́ ṣe bí àfá rẹ̀. Ọlọ́run ò yẹn òun bẹ́ẹ̀ o. Ọlọ́run ò yẹn òun bẹ́ẹ̀. Àmọ́ gbogbo ohun tá a máa ṣe. Gbogbo ohun tá a máa ṣe. Tí ó máa bọ́ sí kòńgẹ́. Tí ó máa bọ́ sí kòńgẹ́. Lọ́dọ̀ ẹ̀dá Ọlọ́run. Lọ́dọ̀ ẹ̀dá Ọlọ́run. Àti lọ́dọ̀ ọba mi tó dá ẹ̀dá. Àti lọ́dọ̀ Ọlọ́run gan tó dẹ̀dá. Tá a fi máa wá jẹ́ ọmọ rere níwájú àwọn àfà. Tá a fi máa wá jẹ́ ọmọ rere níwájú àwọn àlùfáà. Nírìn. Lọ́rọ̀ ẹnu. Lọ́rọ̀ ẹnu. Ní ìwà wúwù. Ní ìwà wúwù. Ọlọ́mọsá yọ̀ǹda rẹ̀ fún gbogbo wa. Ọlọ́mọsá yọ̀ǹda rẹ̀ fún gbogbo wa. La ilaha illallah. La ilaha illallah. Nígbà ẹ̀kan ṣoṣo. Nígbà ẹ̀kan ṣoṣo. Bísímìláhì rẹ̀. Bísímìláhì. Àti láhàúlà ẹ̀yọ̀kan. Àti láhàúlà ẹ̀yọ̀kan. Káwí dáadáa. Káwí dáadáa. Bísímìláhì rahmanir rahim. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Ní ládàásà. Ládàásà. Dr. Alkali. Dr. Alkali Abu Royan. A máa dúpẹ́ rẹ̀ lọ. A máa dúpẹ́ rẹ̀ lọ. Ẹ tún wá bá ń ṣe ládùúà fún wọn. Ẹ tún bá wa ṣe ládùúà fún wọn. Àwọn Ìmáàmù Ajétúmọ̀bí. Ìmáàmù Ajétúmọ̀bí. Gbogbo àwọn àfáà wa yányán. Gbogbo àwọn àlùfáà wa yányán. Àwọn náà bá rìnrìn náà. Àwọn ni wọ́n ṣe bó ti ṣe é ṣe. Àfáà báyìí. Àfáà báyìí. Àfáà báyìí. Àfáà báyìí. Ìgbà tí a parí tí n padà ń kíyàn kí mo tún wá wò sípẹ́ ẹ̀rìn tó báyìí. Sípẹ́ ẹ̀rìn tó báyìí. Ẹ dákun ẹ bá ń dúpẹ́ náà fún wọn. Ẹ bá dúpẹ́ náà fún wọn púpọ̀. Ẹni àfáà wa àgbà. Àlùfáà wa àgbà. Wọ́n ti kí yín sí ìjókòó yìí nísìnyí. Wọ́n ti kí yín sí ìjókòó yìí nísìnyí. Àbá wa onílé márùn-ún. Àfáà wa àgbà onílé márùn-ún. Aṣọ àbá sọ. Àkọ́kọ́ gbé wọn sí ìjọ Sátidé. A tún wá gbé wọn wá sí. Àti kí wa nísìnyí. Wọ́n ti kí wa nísìnyí. Ẹ dákun ẹ tún bá ń fi ahọ́n yín dúpẹ́ fún wọn. Ẹ tún bá ahọ́n yín dúpẹ́ fún wọn. Ìwọ̀n oníwọ̀n lèèyàn kì í mọ̀. Ìwọ̀n oníwọ̀n lèèyàn kì í mọ̀. Aburú kọ́ kéèyàn mọ̀ wọn rẹ̀. Aburú kọ́ ni kéèyàn mọ̀ wọn rẹ̀ o. Ẹni ó sọ fún ni kó mọ̀ wọn ara rẹ̀ kó mọ̀ wọn ara rẹ̀ kó bú ẹ ó pè ẹ́ ṣàkíyèsí. Ẹni sọ fún yẹn pé yóò mọ̀ wọn ara yẹn kó bú ẹ ó pè ẹ́ ṣàkíyèsí ni. Irú àwọn bàbá wa wọ̀nyí. Níjọ́ Jímọ̀ mo padà wá mú dókítọ̀. Dókítọ̀. Àwọn àgbàlagbà náà sáà ṣe jura lọ báyìí. Sáà ṣe jura lọ báyìí. Kí ni àwọn bàbá yìí tó wá sọ pé ẹ máa bá mi kí wọn láti bò síbò. Láti bò síbò. Ọ̀nà yẹn jìn. Ọ̀nà yẹn jìn. Ẹ dákun lórí ahọ́n yín. Lórí ahọ́n yín. Ẹ bá ń kí àwọn náà. Ẹ bá wa kí àwọn náà. Ẹ̀yin náà làwa náà tún wá rán sí wọn. Ẹ̀yin náà làwa náà tún wá rán sí wọn. Níjòkó wọn jọ náà o. Níjòkó wọn jọ náà o. Bó ti yẹ kó rí nì. Bó ti yẹ kó rí nì. Yóò máa wá torí ọwọ́ yín dé. Yóò máa torí ọwọ́ yín dọ́dọ̀ wọn. Ọlọ́mọsà bá dúpẹ́ fún yín. Ọlọ́mọ dúpẹ́ fún wọn. Subhana rabbika.